mi fẹ́ gbowó ẹrù different pattern 3-6 ló yẹ kí n gbà kí ló dé ṣe ṣe mistake ni. ẹ̀yin ṣe mistake. báwo lẹ ṣe mistake ó yẹ kí n gba 3-6 ẹ ló ń fún mi 600 níbo ló ti papọ̀ ẹgbà ẹ̀ wọ́n àìmí ni ẹ bá mi kówó mi kó pé kówó mi pé ni o ẹ wò mí bàbá ẹ wò wọ́n ti gé mi létí lọ. èmi gan wọ́n ti gé ọwọ́ wọ́n ti gé mi létí lọ mi ìfẹ́ gbọ́n kankan èmi gan ò lè wá fún ilé fún ẹni kankan. mi ìfẹ́ gbọ́n kankan kí ló ṣe 3,000 tó kù. ṣe ní tọ́ bẹ̀rẹ̀ nu. ṣé ìwọ ò sí Nàìjíríà. mo wà ń bẹ́ẹ̀. epo tí wọ́n àbí ètí wọn. báwo ló ṣe papọ̀. ó papọ̀. ẹ̀yin ṣe mí kíra ni. jẹ́ sọ fún ọ sọ mọ̀ pé ládùúgbò ìwọ nìkan ni mò ń gbàjọ lọ́wọ́ ẹ̀ ládùúgbò torí tí ẹnìkan mo ṣe wá bí. ṣé ẹlẹ́yẹ tí mo fún ọ mọ́tò níbí. ó pè yín ni. ó pè mí. kílẹ̀ ní dákàdì mi padà fún mi. ẹ kò pè mí. bá ń kó 3-6 mi màá mọ̀ pé mi ìdájọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n àìmí ni. irú pátá wo ni. níbo ni kí n kọ́ sí. ẹ má jẹ́ lọ jókòó lórí àwọ̀ fún yín o. ẹ má jẹ́ jókòó lórí àwọ̀ fún yín o. èmi kò dìde lórí ọ̀tá. ẹ wá mi sí. ẹ bá mú sí ọ̀dẹ̀ di. ẹ bá ń kóró mi ẹ bá ń kóró mi. bàbá alájọ bá ń kóró mi. èsì bọ̀ bẹ̀rẹ̀ àjọ mi. bàbá alájọ ẹ fún mi ẹ mú 600 ẹ jọ. 70 years old man. orí òkú. sọ̀rọ̀ pọ́lísì ni. ẹlẹ́dàá mi àdá ẹlẹ́dàá mi àdá fún yẹn àgbáyé òṣì àgbáyé fún máa lẹ́yìn lókùtà àgbáyé fún. Bàbá Alájọ oníjàgbọ̀n.